mo kí wa káàbọ̀ padà sí orí ìkànnì yìí níbi tí a ti ń kọ́ èdè Yorùbá, níbi tí a ti ń mọ̀ nípa èdè Yorùbá sí. Nínú fídíò yìí fídíò ní Yorùbá, kò sí v nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá gẹ́gẹ́ bí a ṣe rí nínú fọ́nrán tí mo ṣe kọjá láìpẹ́. Nínú fídíò yìí wọ́n ṣe àfihàn orúkọ tí Yorùbá ń pe ọjọ́ nínú ọ̀sẹ̀ àti orúkọ oṣù nínú ọdún. Ẹ má bá mi ká lọ. Kí n tó tẹ̀síwájú, mo kí wa kú òpin ọ̀sẹ̀. Òní ni Sátidé, ọjọ́ 11 oṣù kínní ọdún 2025. Ọdún tuntun tá a bẹ̀rẹ̀ ó ti ń lọ nìyẹn o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ọdún yóò yàbò fún wa. Lónìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó sọ̀rọ̀ nípa, a ó ṣe àgbéyẹ̀wò orúkọ ọjọ́ nínú ọ̀sẹ̀. Ọjọ́ 7 ló wà nínú ọ̀sẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ọ̀sẹ̀ èdè Gẹ̀ẹ́sì: Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, and Sunday. So I was saying that I want to tell us the names of the days of the week in Yoruba. We have 7 days in a week in the English calendar. So also we have it in Yoruba. Yoruba have names for those days. Monday. And that's the name I want us to share together now. I'll be telling them, and you will see them on the screen also. So Monday is called Aje. Tuesday is called Ishegun. Wednesday is called Ojoru. Thursday is called Ojobo. Friday is called Eti. And Saturday is called Apameta, while Sunday is called Aiku. So that is the 7 days of the week. And when we were younger, we have a name for that reminds us of the names of the week. I will sing it now. You sing along with me, and then I will repeat again. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Yeah, that is how the song goes. That's how the song goes when we're young, and it can also help us now. So bí a ṣe ń kọ orin yẹn nínú èdè Yorùbá nìyí. Nínú orin yẹn, ní ọjọ́ Sunday ni kíkà ti bẹ̀rẹ̀. Sunday, Àìkú; Monday, Ajé; Tuesday, Ìṣẹ́gun; Wednesday, Ọjọ́rú; Thursday, Ọjọ́bọ̀; Friday, Àìkú; Saturday, Àbámẹ́ta. Ǹjẹ́ a lè gbìyànjú láti sọ tẹ̀lé mi? Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Ẹ káre. Bí orúkọ ọjọ́ ṣe lọ láàrin ọ̀sẹ̀ ní èdè Yorùbá, òun ni a ti kọ́ yẹn. Wọ́n tún máa tẹ̀síwájú. Ohun mìíràn tí wọ́n tún sọ nínú fọ́nrán yìí ni orúkọ oṣù nínú ọdún. Orúkọ oṣù nínú ọdún, fún àpẹẹrẹ, oṣù kínní ni a wà yìí. Kí ni Yorùbá ń pe oṣù kínní? Tàbí kí ni Yorùbá ń pe January? Ní èdè Gẹ̀ẹ́sì a máa sọ wípé January. Nínú Yorùbá a lè sọ pé oṣù kínní, ṣùgbọ́n ó ní orúkọ tí Yorùbá ń pe oṣù kínní. Oṣù kínní ni Yorùbá ń pè ní Ṣẹẹrẹ. Wọ́n tuntun pé o Ṣẹẹrẹ. Oṣù 12 tó wà nínú ọdún: January, February, March, April, May, June, July, August, September, October, November, and December. 12, 12. A máa sọ̀rọ̀ nípa òǹkà náà láìpẹ́. 12. Wọ́n pe orúkọ wọn ní sísẹ̀ntẹ̀lé báyìí: January, Ṣẹẹrẹ; February, Èrèlé; March, ó ti dàrú, ẹ jẹ́ kí n pè: Ṣẹẹrẹ, Èrèlé, Èrènà, Igbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹwẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Ó jẹ́ 12. January, Ṣẹẹrẹ; February, Èrèlé; March, Èrènà; April, Igbe; May, Èbìbí; June, Òkúdù; July, Agẹmọ; August, Ògún; September, Ọ̀wẹwẹ̀; October, Ọ̀wàrà;
November Belu, December Ọ̀pẹ. Bí àwọn orúkọ yẹn ṣe lọ nínú èdè Yorùbá gbogbo àwọn oṣù yẹn ló ní ìtàn tí ó tì lẹ́yìn àti àwọn àṣà tí ó tì wọ́n lẹ́yìn. A máa sọ̀rọ̀ nípa èyí ní ọjọ́ iwájú ṣùgbọ́n fún fọ́nrán yìí níyìn ni wọ́n ti dá ẹnu dúró. Tí ẹ bá ní ìbéèrè àbí ohun tí àbí èrò kan tí ó sọ sí wa lọ́kàn ẹ jẹ́ kí a jọ fi ìmọ̀ kún ìmọ̀ ká jọ kọ́ èdè síwájú. Wọ́n tún máa rí yín nínú fọ́nrán mi mìíràn tó ń bọ̀ láìpẹ́. Ẹ ṣé, ẹ kú ìkàlẹ̀.